ọ̀rọ̀ honorable ó ti sú mi o chairman mi ò lè tàn yín o ọ̀rọ̀ honorable ti sú mi ó lágbára etí ti kún ní gbòòrò àwọn èèyàn wọn kàn tiẹ̀ ń kàn ń fojú tẹ́ńbẹ́lú pátì wa ni wọ́n là ṣe nǹkan kan pé gbogbo kan tá a sọ pé irọ́ ni honorable ò ṣe nǹkan kan. ìfà tó sè mí gan wàhálà tí máa ní kò sún mi ní tí mo jẹ́ chairman gan mi mọ nǹkan tó yẹ kí n sọ ó sè mí gan. chairman tí a bá ló ń sun yín èmi gan fẹ́fẹ́ gbẹ́ ilẹ̀ torí bàbá fẹ́yàn joyàwó joyè ó lè gbẹ́ dìyẹ àbí ojú ń tì mí gbòòrò chairman torí a lè máa bá báyìí lọ àti ń dúró dé wọ́n sìn almost 1 hour wọn ti débí. wọn àjọ wọn lójú ni wọn ti sọ wá di gbà sí wọn. ní sùúrù ọ̀gá mi o ọ̀gá mi àdìrojú ni lónìí ọ̀tọ́jọ́ mẹ́ta ọ̀gá mi ní gbé wọ́n tó alẹ́ fún ara ẹ̀ ní àti ilé ọmọ bukú mojú bòròbòrò ní dànù yíndí lé dànù ní wàyẹ̀ gan kan dá fẹ́ gbàtẹ̀ ẹ̀ látọ̀ ọ̀rọ̀ kùtù títí dalẹ́. ọ̀gá mi ń káàbọ̀ ọ̀gá mi ojú ọ̀gá mi lé o ojú ọ̀gá mi lé báyìí o kí ẹ̀ ṣẹlẹ̀ ilé ọ̀gá mi ọ̀tọ́jọ́ mẹ́ta ọ̀gá ojú ọ̀gá mi lé o ọ̀gá ilẹ̀ sà ọ̀gá mo bínú mo ṣe gbóhùn náà ni mo sá ojú ọ̀gá lé ojú ọ̀gá lé ojú ọ̀gá lé ọ̀gá ìṣe bí ọ̀gá lẹ́nu o kòrò ojú ọ̀gá lé ọlé o kẹ́ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ báyìí mo ṣe àmọ̀fọ́ fún un kó lé ọlọ́run á sẹ́dẹ̀rọ̀ torí ojú ọ̀gá mi lé tó irí torí ẹ̀ yé mi báyìí ọ̀gá mi ṣe bẹ́ẹ̀ síbi tẹ́lẹ̀. ọjọ́ kìíní àná sì rèé tí honorable ọ̀hún dé tó ń ṣe gbogbo ẹ̀ tó ń parọ́ tó ń lérí tó ń ṣe gbogbo ẹ̀. honorable. ẹ má bínú pé mo dìlé yín jẹ. ṣé kò pẹ̀lú tẹ́tí lóde mi. ó ṣe díẹ̀ o honorable. máa chairman. ẹ wo honorable ọ̀rọ̀ yìí ó ti ń sun wa o ẹ wo ṣe etí mi ti kún ta ewu ní ká fihàn jẹ́ oyè àwòdì kó má lè gbẹ́dì yẹ nígbà kí n rìn sọ́tún ariwo Adébáyọ̀ ni kí n rìn sósì ariwo Adébáyọ̀ ni pm náà ṣàǹpariwo ẹgbẹ́ wa yìí mi lérò pé ṣé ẹgbẹ́ ká ṣàṣeyọrí báyìí. báwo la ṣe ní ṣàṣeyọrí pm bẹ́ẹ̀ tí ta ló ń jáde Báyọ̀ ó yá ibi tá à ń rìn sí ni o. ibi tá à ń rìn sí. níbo la rìn sí. ṣùgbọ́n èmi tèmi mi ò gba Adébáyọ̀ rí mi ò gbọ́ ẹranko ló jẹ́ bẹ́ẹ̀ nàbẹ́ yẹn. honorable olórí ọ̀dọ́ lè mo dẹ̀ nǹkan táwọn èèyàn sọ ń lù ẹgbẹ́ ìtúsù honorable èmi mọ̀ nǹkan táwọn èèyàn sọ ń lù nǹkan tẹ́ sọ fún akọ́ nígbà tẹ́ sọ pé ẹ fẹ́ jẹ́ honorable lẹ́gbẹ́ wa. wọ́n tẹ̀ tí wá sọ pátì wa di yẹ̀yẹ́ wọ́n ti sọ pátì wa di pátì tí ò ní nǹkan kan. mi lẹ́nu ọ̀rọ̀ mọ́ honorable in fact ẹ ti fẹ́ bẹ́ẹ̀ yìí ẹ ti fi sú wa o. mo ti fẹ́ bẹ́ẹ̀ sun yín ṣé ẹgbẹ́ ni kí n gbọ́ tiẹ̀ ní àbí kí n ṣe tàwọn aráàlú ọ̀rọ̀ yóò yé mi ẹ̀yin sọ pé ẹgbẹ́ ti sún yẹn ẹjẹ́ sọ ọkọ fún yín tẹ́lá bá fi ní pégi kò burú tá a bá wọn dànù ẹ tí ò bá lè dúró kó máa lọ tẹ̀tẹ̀ ẹkùn tèmi ó ti lómìnà tẹ́lẹ̀ kejì tó dé ẹni tẹ́jọ́ bá dúró kó máa lọ. ó dà chairman kíkúrò lóko ní àwọn bí honorable kíkúrò lóko ní peter kùté ni chairman kò sí wàhálà kò sí wàhálà olórí ọ̀dọ́ jẹ́ ká lọ kò sí ọ̀kan. Aba, ẹ rà sà, báwo ni business? Nísù wo ló wà báyìí? Ó ga o, ẹ pẹ̀lẹ́ báwo ni gbogbo ẹ̀? Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí wà lágbára o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí lágbára náà. Tó bá mọ̀ pé wọn ò lè ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí mọ́, the best thing ni pé olúkálùkù máa lọ sí tiwọn náà, kó raise motion. Ẹni kó rí àwọn sẹ́nítọ̀ ẹ̀ ti bàjẹ́ wọ́n ṣe orílẹ̀-èdè dáadáa náà. This is mi mọ nǹkan tí mo lè sọ ọlọ́run ó kàn ń dùn mí ó ń dùn mí látinú ó ń dùn mí látinú kò sí nǹkan tó ń ṣe náà ọlọ́run bàbá ó dùn mí gan o. Ẹ tiẹ̀ ní sùúrù honourable Fasasi lélẹ̀ àfi tí n bá kú ló máa ṣe gọ́vnọ̀ nílẹ̀ yìí wọ́n ṣe empowerment family ẹ̀ ló lọ kó sí mẹ́ẹ́
pẹ̀lú bí mo ṣe jìyà fún tó tẹ bá rí bí mo ṣe mo ń lọ Ọlọ́run kò ní dá fún mi tó wà Ọlọ́run ó máa kú ni òun àti fámìlì ẹ̀ wọ́n máa kú ni Ọlọ́run rubbish yẹn náà kò lè ṣe gómìnà bàbá má wọrí a máa ríra jàre ẹ wo ọ̀rọ̀ yẹn kàn sú mi bàbá máa ríra ṣẹ́ ti gbọ́ kẹ́tíkì ara yìí bàbá ńlá all right. Mr. Adebayo. My chairman, sir. My chairman. Inú mi máa dùn láti rí My yín o. chairman, you're welcome, sir. Déèyàn bá rí ròyìn tẹ tún wá gẹ fìlà tí gbogbo ẹ̀ kún kẹ́kẹ́ báyìí. Ó láti jẹ́ pé nǹkan ròdòròdò kan lẹ gbé wá ká chairman mọ́lé báyìí. My chairman, many things ló wà lọ́kùnrin. Mo wò bẹ́ẹ̀ náà. Mo ti rò pé táìmù báyìí mo ní láti wà. Mo jẹ́rìí yín mo mọ bẹ́yìn ṣe máa ń ṣe nǹkan tí yín bí òṣèlú ṣe gbà náà nìyẹn. Èèyàn gbọ́dọ̀ mọ bí gbogbo nǹkan ṣe ń lọ kó dẹ́ gbégbèsè ń pa ẹ̀ ètò wa bá mi lé báyìí. Kí lè fẹ́? Ẹjọ́ mo ní ìsọ̀pọ̀tì mi. Ẹ mọ̀ pé èmi náà mo ti ṣe díẹ̀ nínú ẹgbẹ́ wa yìí. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ ti ṣe gudugudu méjì ẹ̀yà mi. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ nílò àtìlẹ́yìn níbi. Mo fẹ́ díje sí ipò òṣèlú ní ẹgbẹ́ wa yìí nínú ẹgbẹ́ wa yìí. Ipò wo gan-an wá ni ẹ fẹ́ díje fún báyìí? Ipò gómìnà ni. Ipò gómìnà ni. Ipò gómìnà. Bẹ́ẹ̀ ni mo jẹ́. Kí lẹ rò débẹ̀ gan? Kí ló pé ohun tó wà lọ́kàn mi ti pẹ́ ní ìmọ̀ chairman. Mi ò kò ṣe ṣàdédé rò ó sìn ó ti pẹ́. Kẹ́dọ̀ á máa wo ìmọ̀ chairman. Mo ti gbára dùn gan. Mo ti gbára dùn gan. Bẹ́ẹ̀ tí yín rí. Ṣé Mr. Adebayo? Ọ̀rọ̀ tẹ́ gbé wá yìí tó ti wà nù tèmi náà ni. Tí mo tún wò pé irú yín báyìí tẹ́ ti ṣe sẹ́gbẹ́. Ẹgbẹ́ òṣèlú PMPM tabala gbé àwọn èèyàn fúnru kò bá irú yín náà ló tọ́ sí i. A tún gbọ́dọ̀ máa lọ síta mọ́gbà tá a lé èèyàn tó kó kẹ́kẹ́ tó ti yí báyìí. Dẹ́fìlà in fact mi ò lè máa pè ní Mr. Adebayo gan mọ́ bí a kì í máa ní His Excellency kó a lọ fọkàn balẹ̀ á pè gbogbo ìpàdé tó yẹ ká pè torí tiẹ̀ ó sì wà lọ́wọ́ mọ̀ wá gbàgbé nílò àti tán wọn lọ́àbí ẹ̀ ṣe o. Mr. Adebayo oyè gbogbo nǹkan tó yẹ kémi náà ṣe èmi náà máa ṣe. His Excellency incoming kò lè bẹ́ẹ̀ dé. Ìyàwó ọ̀gá mi á dáa fún un á yẹ ń ọlọ́rọ̀ kan mo fẹ́ mú tó ilé tì ọ̀rọ̀ lépa ọ̀gá ni mo fẹ́ sọ ọ̀gá dáa sí mi ká bá fọ̀ká sọ ṣùgbọ́n awuyewuye ènìyàn gbọ́ lé ìta òun lè jẹ́ mi ya bá yẹn ń rẹ̀ yọ alọ́ bẹ́ẹ̀ kí n mọ ìyá mú tó ilé títorí ọ̀gá gan mẹ́ra yìí bá wọn sọ̀rọ̀ ọ̀gá mi ti kàn tó ti dupò gómìnà báyìí ṣùgbọ́n ìran òlò ọ̀rọ̀ kan sọ lépa ọ̀gá mi dáa ìyẹn ṣe dáadáa ìyẹn ṣe oṣù lò ọ̀gá mi dẹ̀ lé ó ṣe súlé ìyò mi báyìí òun lè ṣe mí bẹ́ẹ̀ mọ̀ bá débẹ̀ ìyò mi báyìí oníbàárì mi báyìí máa fọ́fọ́ ẹ̀yìn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀dàgbà ọ̀gá mi lè tún mi ṣe so irun kùmọ̀ fẹ́ sọ ni pé báwo la ṣe yóò ṣe mẹ́gbàdúrà o báwo la ṣe yóò ṣe kọ́yọ́ fọ ọ̀gá mi ayọ̀ ọ̀lẹ́ fún kò gómìnà ẹlẹ́ẹ̀kẹ́ kò fẹ́ gbé torí ìṣe kì í rán òlú kan tí ń sọ̀rọ̀ rẹ̀ ọ́ lágbára òun mọ̀ kí mi ya báyìí kí mi sọ fún ìyàwó ọ̀gá mi. Adìyẹ mi làágùn àmọ́ ẹ̀yà ara ẹ̀ ni ò jẹ́ wọn mo ń kú bọ́nọ́rẹ́bù sọ àmọ́ bí mo ṣe ń gbáwájú tí mo ń gbẹ̀yìn pàbó ló ń já sí ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní bọ́lá ọ̀hún máa ṣe wá rí àdúrà tá a ti gbà níwájú yẹn òun náà là á tún gbà báyìí Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe ẹni fọkàn dára. PMPM progress. PMPM progress. Ẹ̀yin èèyàn mi inú mi dùn pé mo pè yẹn dẹ̀ jẹ́ mi. Ṣé mọ̀ wípé ibi tá a bá ti rí èèyàn mẹ́ta ó ti kúrò ní nǹkan ẹnìkan. Ó dẹ̀ wọ́n pẹ́ yìí náà lè represent senatorial district yẹn níta bá dẹ̀ sọ́n bí abẹ náà lóge. Ẹ ṣe takuntakun tẹ́ ẹ ṣe fún ẹgbẹ́ òṣèlú PMPM. Ìdí abájọ tí mo ṣe pé ìpàdé yìí nítorí election tó ń bọ̀ mo dẹ̀ gbogbo àná láti máa gbóhùn pa báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PMPM lọ́tún lọ́sì tọ́dẹ̀ ń wojú wa pé káwá nǹkan kan ṣe
àtòrí ìdí yẹn náà la ṣe wá wò pé taníkáwa náà gbé fún governorship election tó ń bọ̀ yìí ta lẹ́ni tí a lérò kó lè ṣe a sì ti wá wòye ọ̀rọ̀ náà àti wẹgbẹ́ lọ́tùnúsì a sì ti ń wòye ẹnìkan tó ti ṣe dáadáa fẹ́gbẹ́ mo sọ̀rọ̀ Mr. Adébáyọ̀ mo sọ̀rọ̀ Mr. Adébáyọ̀ ẹ rí i pé àwọn náà wọ́n ṣe dáadáa fẹ́gbẹ́ òṣèlú yìí wọ́n ti náwó wọ́n dẹ̀ ti nára in fact wá jẹ́ pé wọ́n wà níbí ní gbogbo nǹkan tó à ń rí á ti kún jù báyìí lọ wọ́n á wò pé ọ̀rọ̀ Mr. Adébáyọ̀ yìí ṣẹ́yìn lérò pé yẹ ká gbé wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú wa lágbára fún governorship election tó ń bọ̀ yìí kí lè rí sí. PMPM progress PMPM progress. ẹ ṣe Mr. Chairman gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Mr. Adébáyọ̀ wọ́n ṣèyàn kékeré nínú ẹgbẹ́ wa yìí wọ́n dẹ̀ kì í ṣe ẹni tí a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn àbáyín wà òkè àbáyín dà ṣé ẹ ti sọ fún wọn. Mr. Adébáyọ̀ gbọ̀ngàn òun ti mọ̀ sọ̀rọ̀ yìí òun gan ló wá bá mi. ó ti tán òun ló wá bá mi. mo ti ń lo kíní yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú gbogbo akitiyan Mr. Adébáyọ̀ nínú ẹgbẹ́ wọ́n tó yẹ tó yẹ ká lè wọ́n so wọ́pọ̀ ká dẹ̀ ká gbé lárugẹ ló support kọ̀tọ̀ sí. àwa ti ṣe tán but Chairman ṣe mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú wa yìí ó ti yé yín. ó yẹ kó yẹ yìí náà mi ìṣọmọdé ní òṣèlú yìí òye tá a ṣe more than 20 years òye bí kékeré gbogbo yẹn náà láti sọ fún òun náà dẹ̀ mọ́wọ́ wẹ̀ ó máa bá gbà jẹun táwọn abákan ti sọ wípé bẹ́ẹ̀ ni kákan sọ fún wọn ní mítì mi tàbá ti pè pé Mr. Adébáyọ̀ la mú o ká dẹ̀ ṣe gbogbo ètò tó kù ó ti tán. Your Excellency Mr. Adébáyọ̀ inú mi tẹ̀ dùn inú mi dùn tó rà ti parí meeting yẹn náà báyìí yes àtàwọn world discourse àti gbogbo àwọn executive party a ti ṣèpàdé yẹn in fact ó yà mí lẹ́nu because gbogbo wọn kan bá a ṣe ń sọ báyìí wọ́n ní Mr. Adébáyọ̀ Mr. Adébáyọ̀ Mr. Adébáyọ̀ náà ni so ibi tá a fẹ́ gbin obì sí obì ti padà wù níbẹ̀ wọ́n ní Mr. Adébáyọ̀ náà ló lè ṣe é àtàwọn party executives gbogbo àwọn world exco's gbogbo wọn panupọ̀ a ṣe ń parí ìpàdé yẹn báyìí ni ṣé wàá rántí ọ̀rọ̀ tí mo sọ ọjọ́ yẹn pé incoming governor ni yín Mr. Adébáyọ̀ ó ti ń ṣe báyìí ṣùgbọ́n nǹkan tẹ́yìn ní ìdá ti ṣe ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ owó iná ni o owó ni kẹ̀kẹ́ ìrere o nínú òṣèlú owó ni o ṣùgbọ́n bá a ti parí mítìn yẹn gbogbo àwọn tó yẹ ká wà sọ́ọ̀tì because gbogbo àwọn mítìn tá a máa ń pè wọ̀nyẹn ó máa ń require owó kì í ṣe lásán ṣùgbọ́n àwa ti sọ́ọ̀tì wọn owó ni kẹ̀kẹ́ ìrere owó gan ni bọ́ọ̀sì ìrere báyìí so kò sí wàhálà so gbogbo yòókù báyìí campaign ló kù ẹ̀dẹ̀ dá yẹn dá mi ẹ̀kan dá yẹn dá mi kò sí wàhálà but lọ́dọ̀ ti yín owó yẹn ṣe kókó politics ó require owó. torí èmi ò mọ wàhálà àbú tó ní mi lára báyìí mọ́ ní mi lára o ti fẹ́ pa ní kí ló dé kí ló tẹ̀lé gbọ́dọ̀. ìdí sùúrù iye Ìbàdàn ẹ̀dá bó ṣe ṣe mí kété ń pè é ṣe ẹ̀dá tó tẹ̀ mọ́ ti agbé kínní mo ti gbé lura Ọlọ́run jọ. n kò bọ́ tó yọba mọ́ ní mi lára tó rí bí mo ti wà ìṣẹ́ anything nípa pé bóyá jíjí rìnrún àbí jíjàn wọ́n bá ń sọ tó o bá ti fún mi lówó tí mo béèrè lọ. ẹ wo ṣebí nǹkan bá ti sọ fún mi lé ní o bá ti sọ fún mi àti ṣùgbọ́n ìwé rí múra mi ni. dákun tá ń bọ́ sọ sí Ọlọ́run. ó ti yàtọ̀ ṣùgbọ́n ìwọ̀n fọ ọ̀gá mi contest àbí kàn pé dupò fún ipò gómìnà. wọ́n fẹ́ kí ìmúra mi kí dàbí tàtijọ́ wọ́n fẹ́ kí ìdọ̀lọ́gbọ̀ kẹgbà sí èmi nù kan náà ní mẹ́jọ wọ́n fẹ́ kàn rí mi kí mi dàbí hàn bọ́ìsì àbí. ìwọ ṣe fún mi 360 lẹ́ẹ̀kan sí. ọ̀gá rẹ náà mọ̀ kéré nínú ayé. níbo ṣùgbọ́n n kọ́kọ́ ìyá mi lẹ́nu lẹ́bẹ̀ẹ́ wọ́n mọ̀ ní pé bí ọ̀gá mi ṣe bó ṣe ìran ráìta wọ́n gbà tẹ́rẹ̀ wọ́n fọ yín èṣe tó sá. ọ̀dẹ̀ ṣe súlẹ̀. tó bá ti jẹ́ pé káwọn aráàlú kan gba tọ̀gá rẹ̀ kó sì dìbò fún kó tẹ̀wọ́ fún un
gbàgbé ẹ̀ láti mọ̀ pé ó tẹ̀wọ́ fún owó tí mo béèrè wọn. mọ́nà kiri kọ́ka ń bá ti ọlé gómìnà àbí kàn pọ́rọ́kọ rẹ̀ ọ̀tọ̀ lè ní. tó bá jẹ́ káwọn aráàlú kan dìbò fọ́gà rẹ̀ ní bọ́ọ̀lù tá yóò rí mi tí ń pariwo ẹ dìbò fún báyìí ẹ dìbò fún lágbájá ẹ dìbò fún támẹ̀dù mo wọ̀ rí bá tí mo kò owó tó promise mi ó tó fi lé dọ́bùdọ́bù èmi ò bá ń bọ́ọ̀nù gbòòrò ìmọ̀ lọ lójúlé látòjúlé sójúlé ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù ọjà sọ̀jà níwàárẹ̀ mọ̀ polówó ọ̀gá rẹ̀ pé ẹ dákun ẹ bá ń polówó kí ló kọ ẹgbẹ́ yín. ṣé ACPP. tí wọ́n ta ń gbòòrò níwà ní ẹ bá ń tẹ́wọ́ fún ACC AP. ACPP òun kàn wọlé ni tí wọ́n ta ń gbòòrò sẹ́ẹ̀. òun kọjú mi láìkiri ẹ lè. do or no gree. Do or no do. kẹ́ ẹ̀ jẹ́ bá a. ó fún mi lówó tí mo béèrè gbàgbé lórí rẹ̀. ìlú rẹ̀ léjọ́ dáhùn lọ́rùn. ẹ káàsán sà o. orúkọ mi ni Sunday Kọ́láwọlé láti iléeṣẹ́ K-on Top. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. nínú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà yìí bẹ́ẹ̀ kí ni ìwòye yín lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. ọdọọdún lẹ ń dìbò ojoojúmọ́ lẹ ń dìbò ọ̀rọ̀ yìí ti sún apátápátá lórílẹ̀‐èdè kí ló ṣẹlẹ̀ ẹ wo pálí ẹja 36,000 là ń gbé tẹ́lẹ̀ àbí mo kúrò ìyá wa báyìí 130,000 là ń gbé pálí ẹja kí ló dé ebi ń pa àwọn ará ìlú náà ìyà ń jẹ everybody àti fẹja jẹun gan ó dìṣòro débi pé àgé ẹran ẹ wo ẹ̀yin ìjọba wọ̀nyí tẹ́ ẹ bá dẹ́kun àti máa fìyà jẹ wá nídìbò ìdìbò yìí gan bóhùn mi máa lọ bóhùn mi ẹ̀yin kọ́ lẹ̀ ń bọ́ mi náà bí orílẹ̀-èdè yín pín bórílẹ̀-èdè yín ò pín kò kàn mí mọ̀ ń pa ẹ̀. ṣé mo pé ẹ̀tọ́ yín ni ní àti dìbò. ẹ̀tọ́ wa láti bọ̀ ìgbà tá a dìbò tẹ́ fi à ń jẹ wá kí lẹ fẹ́ ká ṣe sí. kí lẹ fẹ́ ká ṣe sí. nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni pé ẹ ní ìgbàgbọ́ nínú ìjọba tí ó wà lórí. ìjọba gan ò ní ìgbàgbọ́ nínú ara wọn kí lẹ ń sọ fún mi wọn ò ní ìgbàgbọ́ nínú ara wọn àwọn tó yẹ pé irọ́ kú ẹnu wọn wọn á parọ́ lè ní parọ́ lọ́la nǹkan tí wọn ò lè ṣe wọn á ní wọn ṣe ẹ ó gbogbo ọ̀nà bó ṣe rí báṣabàṣa náà. wọ́n ní wọ́n sọ fèjìlẹ̀ síbẹ̀síbẹ̀ kò sí ìwọ̀n tí wọ́n ṣe wọ́n kàn fìyà jẹ ó ti sú wa o. pẹ̀lú ìwòye yín ṣé ẹ rí níbi ọdún méjì àbí ọdún mẹ́ta sí iwájú sí pé orílẹ̀-èdè yìí lè dáa. orílẹ̀-èdè ọwọ́ Ọlọ́run ló wà bóhùn kó dáa bóhùn kó má dáa kàṣà àti màríjà ẹ ṣé ẹ dúpẹ́ ẹ wo ẹ ṣé ẹ ti sọ kẹtọ́ wá. ẹ káàsán ṣọ́ọ̀bù yìí o. ẹ káàsán máa. ṣé ẹ wọlé kan lẹ̀ ní àbí àdúró ń ta. ẹ wọlé o. ẹ kú iṣẹ́ o. yes ma. àkùkù ra nǹkan kan wa ní àwa polówó ẹgbẹ́ wa fún yín ni o ẹgbẹ́ ACPP ẹ dákun ẹ dìbò fún ẹni ìdààmú ìbànújẹ́ yóò ní jẹ́ pín yín ọba yóò sì ní bẹ́ẹ̀ ní ìlú gbàdì àìsàn ẹ gbọ́ bẹ́ẹ̀ kókò tí ń gbó ẹ dákun afẹ́kẹ́ ẹ dìbò fún wa ni ẹgbẹ́ ACPP kẹ́ẹ̀sì mọ́ wo ẹgbẹ́ erenia ẹgbẹ́ alálùbáríkẹ́ ẹgbẹ́ alálùyọ tẹ́ ẹ bá dìbò fún wa ẹ̀ ní kábàámọ̀ pé ẹ dìbò fún wa kẹ́ẹ̀sì mọ́ wa àti dúdú mo ti ń wojú yín látàárọ̀ pé ẹ lè dùn pa omi ẹ̀rọ tá a ṣe nígbà tá a kọ́kọ́ wọlé á wà á ṣe fún yín lọ́tẹ̀ ìgbàgbé ló sí akẹ́ mọ́ wò ó á bá ń somi ẹ̀rọ ṣe é rí sọ́ọ̀bù yín tó skáàsì tí gbogbo ẹ̀ kàn ṣe wóróworó yìí á bá ń kọ́ mọ́síìnì wọlé tí mọ́síìnì ó mọ. bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn ẹnu dúró kà ẹ sọ pé ẹ fún wa nínú ẹ fún wa lóyún ẹ ṣọ̀nù fún wa bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn èmi ò lè dìbò fún yín o mi ò lè dìbò wá jẹ́ kí ìyá mi tún jẹ mí lẹ́yìn ọdún mẹ́rin àtọ́dún mẹ́jọ. ẹ ní kábàámọ̀ pé ẹ dìbò fún wa láyé mo fi ń dá yín lójú àánú yín ló sì ṣe mí o ṣé ẹ̀rẹ́ mi bí mo ṣe ń dán ni èmi ń dán mo ń yọ̀nù ọlá ńlá ọlọ́run ẹ mọ̀ wọ̀rí yàn bá ń fa mi wọ ṣọ́ọ̀bù yín gbogbo ilé yín omi ó wà ń bẹ ẹ ní mọ̀ dààmú rẹ̀ ra pure water mọ̀ ẹ mọ̀ mu mi ọ̀fẹ́ ẹ mọ̀ jẹun ọ̀fẹ́ ẹ mọ̀ tọ̀tọ̀ ọ̀fẹ́. Fàṣásí sẹ́nẹ̀tọ̀ Fàṣásí ẹ kú iṣẹ́ ìlú o báwo ni àbá tó ṣe kí wọ́n gbogbo náà ṣé kí n máa fi ọlọ́pàá lé ẹ kiri kó o tó ṣẹ̀tọ́ ẹ ni ọ̀rọ̀ ò fẹ́ yé mi ìgbà tẹ́ ẹ nílò owó mi tẹ́ ẹ fẹ́ kí n tì yín lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń kúrú lẹ́ǹgà tẹ́ ẹ ń gbáwájú tẹ́ ẹ ń gbẹ̀yìn ìwọ dépò tó ń sìn ṣé kí n máa fọlọ́pàá lé ẹ káàkiri kó tó ṣẹ̀tọ́ ẹ ni. kò rí bẹ́ẹ̀ sá. èmi ò bẹ̀bẹ̀ ohun tó tọ́ sí mi ni mò ń béèrè fún mo invest lórí gbogbo yín ni gbogbo yín bọ́lá tàtẹ̀ wà ń bẹ̀ ọlá mi lẹ̀ fi ń mì. bẹ́ẹ̀ ni sá. wà á dépò wọ́n ti òótọ́ ni wọ́n tiẹ̀ ní òun sọ báyìí pé àjàmọ́ nǹkan kan mọ́ ìwọ aráàlú ń fẹ́ ò ní ìdó amọ́ ò ṣe ó dà ó lè jẹ́ nǹkan tí màá kàn sọ fún ẹ ni pé kí ọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn ìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jùlọ àwọn lọ. mi ìtúrẹ́tì ni o ṣùgbọ́n olóògbé lòwe yé ṣùgbọ́n kinní kan tí mo mọ̀ ni pé tó bá tó àkókò
gbogbo nǹkan á bọ̀ sípò àbí máa jayé lọ. Fàṣásí fàṣásí owó eléyìí ò gbé rárá. ẹ já máa kí gbogbo ẹ̀yin olùwòran wa pé káàbọ̀ sórí ètò òṣèlú gbòde bí a ṣe máa ń ṣeré pàápàá jùlọ fún ìmúrasílẹ̀ látàrí ètò ìdìbò sípò gómìnà lélẹ̀ tí ó ṣe pé ó ti wọlé lásìkò tí a wà yìí. Lórí ètò yìí náà láti láǹfààní láti máa gbé àwọn olùdíje sípò gómìnà wá sórí ètò yìí. Ọlárẹ̀wájú Adépọ̀jù ni orúkọ mi. Bákan náà ni olùdíje wa, ọ̀kan lára àwọn olùdíje wa ti wà níkàlẹ̀ tí wọ́n tún jẹ́ sínétọ̀ lọ́wọ́ tá a wà yìí. Ìyẹn náà ni sínétọ̀ Fàṣásí tí wọ́n sì jẹ́ olùdíje sípò gómìnà lábẹ́ òṣèlú ACPP. Sínétọ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ káàbọ̀ lóòtú. Ẹ bá kẹ́wọn ará ilé. A kí gbogbo ará ilé. Orúkọ tèmi kò yí padà. Orúkọ mi ni Sẹ́nitọ̀ Fàṣásí tí mo jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ ACPP. Ẹ ṣé. Ó dáa, gẹ́gẹ́ bí sínétọ̀ tí ó ti wà lórí ipò kó tó di pé ẹ tún ní káwọn èèyàn kan tó dìbò fún yín láti di gómìnà. Kí ni nǹkan tí ó jẹ́ àṣeyọrí tẹ́lẹ̀ tọ́ka sí gbọ́pẹ́ ti gbéṣẹ́ fara ìlú tí yóò lè wú wọn lórí láti lè dìbò fún yín? Àṣeyọrí àríṣe àríkà ní bàbá ìrègùn. Oríṣiríṣi iṣẹ́ ribiribi la ti ṣe síta tẹ́pẹ́ táwọn gan máa ń ṣe báyìí gan àmì wa ti kúrò ń bẹ a ti máa jàjẹ́ pé a ti ṣiṣẹ́ ṣọ́rọ̀ mi yẹn olóòtú iṣẹ́ tá a ti ṣe ti pọ̀. Mẹ́nubà kankan nú ẹ̀. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní pé ìmí gan a máa ṣe àtúntì máa gbàgbé àwọn iṣẹ́ ẹni tó máa ń ṣoore fáráàlú tá a tún máa ṣèrègùn lórí ẹ̀ tí bá ní kí n máa kà ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin ilẹ̀ aṣú ilẹ̀ àtúmọ̀ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ fún ọdún mẹ́ta mi ò lè kà tán. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ni nínú ohun tí àwọn ará ìlú ń sọ ni pé wọ́n ní wọn ò tiẹ̀ rí payín rárá. Kí lẹ mọ̀ kí lẹ sọ bí eléyìí wọn rí pátá ni a lo ọdún kẹrin tá à ń lò lọ lélẹ̀ nínú ibi sẹ́nitọ̀ tá à ń ṣe lọ́wọ́ báyìí ẹ sọ pé wọn rí pa mi iná mọ̀nàmọ́ná kò gbẹ̀yìn ojú ọ̀nà tó jágere kò gbẹ̀yìn mi ò lè mọ rántí káwọn. Ṣùgbọ́n àwọn ọ̀nà tá à ń dé kò sí lè taari tó jágere inú ẹ̀. Ọ̀nà bọ́lẹ̀ ti dé. Àwọn ọ̀nà mo ò lè ṣe kọjá district mi sẹ́nitọ̀ mo wà nǹkan tí ò yá àwọn aráàlú nìyẹn sẹ́nitọ̀ ni mò ń ṣe lọ́wọ́ báyìí òun mo fi sọ pé kán fún mi láǹfààní kí n dórí ipò gómìnà wọ́n á rí gudugudu méjì àti yàyà mẹ́fà tí mi ò tí ì ṣe rí gan wọ́n á padà rí. Ó dáa constituency project tí wọ́n lẹ́ ń gbowó ẹ̀ project tó ń sọ tó yẹ kó jẹ́ tara ìlú wọ́n lẹ́yìn náà lẹ́ fi ń kọ́lé fúnra yín tẹ́ fi ń kọ́ estate fúnra yín. Ilé mélòó mo ti kọ́. Estate tẹ́ ní ń kọ́. Wọ́n disclose gbogbo property mi fún nígbà tí mo wọlé sípò senator estate mélòó mo ti wá ní. Ó dáa mò ń bọ̀ torí wọ́n ní ẹni tó bá ní ẹlẹ́rìí òun bẹ lọ́rùn nìkan ni yóò máa parọ́. Ẹja dódì kejì láti lè wo ohun tí àwọn aráàlú ń sọ à ń bọ̀ wá. Ẹ já wọ ẹ̀rọ bódo. Ẹ tó wá láti bọ̀ ìgbà tá a dìbò tẹ́ fi à ń jẹ wá kílẹ̀ fẹ́ ká ṣe sí. Kílẹ̀ fẹ́ ká ṣe sí. Nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni pé ẹ ní ìgbàgbọ́ nínú ìjọba tí ó wà lórí. Ìjọba gan ò ní ìgbàgbọ́ nínú ara wọn kílẹ̀ sọ fún mi. Wọn ò ní ìgbàgbọ́ nínú ara wọn. Àwọn tó yẹ pé irọ́ kú ẹnu wọn. Wọ́n á parọ́ lè ní parọ́ lọ́la. Nǹkan tí wọn ò lè ṣe wọ́n á ní wọ́n á ṣe. Ẹ wo gbogbo ọ̀nà bó ṣe rí báṣabàṣa náà. Wọ́n ní wọ́n sọ kejìlẹ̀ síbẹ̀síbẹ̀ kò sí ìwọ̀n kan tí wọ́n ṣe wọ́n kàn fi ìyà jẹ. Ẹ káàbọ̀ padà ẹ̀yin tí ẹ ń wòran wa. Arígbẹ̀yìn báyìí náà ẹ ti fojú yín rí ohun tí wọ́n ló ṣẹlẹ̀. Kí lẹ fẹ́ sọ sí tí àwọn aráàlú ń sọ yìí? Olóòtú. Sínétọ̀. Èyí tí mo wò ní àìpẹ́ yìí ó ṣe mí ní kàyéfì o. Ẹni tó ń ṣẹlẹ̀ ni ó ń sọ ẹni táwọn èèyàn sọ la gbé jáde sí rí. Èmi ò ní gbàgbọ́ sí tó ṣẹlẹ̀ ó ní láti jẹ́ wípé mi ò ní dárúkọ o ó ní láti jẹ́ pé àwọn ẹgbẹ́ kejì yẹn tí wọ́n wá àlùmọ̀kọ́ yìí láti kò sí nǹkan tán lè ṣe tá mọ̀ bóyá gun wọn ganan fún yín àwọn èèyàn lówó pé kán lọ máa mú tán pé èèyàn bíi mẹ́ta mẹ́rin pé kán máa sọ ọ̀rọ̀ àdá láàrin sí wa kó dáa ká mọ̀ sọ òtítọ́ lágbẹ̀yìn òdodo ni ẹ jẹ́ mọ̀ ṣòdo àwa ẹ wò olóòtú ẹ má jẹ́ ntàn yín ẹ mọ̀ béèrè yẹn kan ẹ jẹ́ mọ̀ fún yín lásán mo gbọ́ kẹta ẹ béèrè mo ti mọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ n sọ fún yín. ẹ dúró èyí tí mo fẹ́ béèrè ni pé kí ni ó wá fún yín láàyè dájú pé àwọn aráàlú ó dìbò fún yín nínú ètò ìdìbò tí a fẹ́ ṣe. wọ́n mọ̀ páwa ni ó yẹ àwa ni a máa dìbò àwa la máa wọlé àwọn náà máa dìbò kò sí ẹ̀rídìí kan dìbò kan àti wọlé ìtí mò ń retí ni wípé kákàbò kọ́dé ànáàzì mi ìtí mò ń retí kò ní ìdí ká mọ̀ jáde gan lọ dìbò ká mọ̀
ká máa tẹ̀lé fún ká máa tẹ̀lé ra wọn lọ́wọ́ a ti wọlé ni ẹ ṣeun ká má dààmú ara wọn lọ dìbò rárá àwa náà ni ẹ bá a sọ wọn kẹ́ ká má dàgbé o ACPP. tó bá ti dìgbà wọn á lè mọ̀ olóòtú ọjọ́ nípa ìpàdé yìí jìnnà. láìláì ẹ má máa gbowó lọ́wọ́ àwọn ará bí o kò dáa o. ẹ̀rí yín dà pé agbowó ẹ bá a dárúkọ yín fáwọn aráalé ká wọn lọ lórí ètò yìí. ẹ ṣe ẹ̀yin aráalé orúkọ tèmi kò yí padà lẹ́ẹ̀kan sí sẹ́nitọ́ Fásásí ire o. ọba tó ń gbẹ́kún aládùúrà mo ti dé ọba tó ń gbẹ́kún aládùúrà mo ti dé o gbọ́rọ̀ mi rò gbèjà mi já o má jẹ́ n gbàgbánu àdúrà o olúwa mo fi ọkọ̀ mi lé ọ lọ́wọ́ ayérayé mo fi ọkọ̀ mi Adébáyọ̀ mo fi lé ọ lọ́wọ́ ọlọ́run ìyanu mo fẹ́ kó o tì wá lẹ́yìn olúwa fi ìfẹ́ sí ará ìlú lọ́kàn olúwa jẹ́ kó wá ṣe ìdìbò báyìí jẹ́ kó wọlé ayérayé jẹ́ kó wọlé ní election tó ń bọ̀ lọ́nà iṣẹ́ olúwa ṣáájú ọjọ́ náà ní ọjọ́ náà lẹ́yìn ọjọ́ náà má jà rí wàhálà àwọn tó ń bọ̀ wá dìbò má jẹ́ kó rí wàhálà àwa náà tán fẹ́ dìbò fún má jà rí wàhálà ọlọ́run ìyanu jẹ́ kó bó má ṣe ń dìbò báyìí jẹ́ kó wọlé má yẹ ká ṣe àṣedànù má yẹ ká ṣe àṣedànù má yẹ ká ṣe àṣedànù ọlọ́run ìyanu nígbà tó bá ti máa wá dìbò yìí báyìí tó bá ti máa dìbò tọkàn mi bá ti wá wọlé ọlọ́run ìyanu lẹ́yìn má yẹ kó rí wàhálà má jẹ́ ká ṣàìsàn kó rí ó má ṣe wàhálà láṣẹ dànù àmì èmi náà tí mo jẹ́ ìyàwó ẹ̀ kẹ́ni ẹlẹ́ni má gbà ṣe èmi ṣe àmì o èdù àjọwọ́ sí wá débùté ògo àmì. à ń kí gbogbo ẹ̀yin olùwòran wa tí ẹ wà nílé tí ẹ ń wò wá ní dédé àsìkò yìí à ń kí pé káàbọ̀ sórí ètò láwùjọ òṣèlú lórí ètò fún títí òní yóò fẹ́ yàtọ̀ díẹ̀ torí pé ọ̀kan lára àwọn ìyàwó ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó jọmọ ẹgbẹ́ òṣèlú PMPM náà ló sì pé a máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nísìnyí ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá kí àwọn aráalé kẹ́ bá dárúkọ yín. Orúkọ mi ni arábìnrin Mojísọ́lá Adébáyọ̀ tí mo jẹ́ ìyàwó fún ọ̀gbẹ́ni Adébáyọ̀ tí ó ń jẹ́ olùdíje ní ẹgbẹ́ òṣèlú PMPM fún ipò gómìnà. Ó dà á rí i pé torí gbogbo ẹ̀ náà ló ti ń súnmọ́lé nísìnyí ǹjẹ́ ṣé ẹ lérò ń gbà pé ọkàn yín àti ẹgbẹ́ òṣèlú wọn ó jáwé olúborí nínú ètò ìdìbò yìí tí ń bọ̀ yìí? Ìgbàgbọ́ wà nínú Ọlọ́run a ní ìgbàgbọ́ wípé ọkọ mi yóò jẹ olúborí nínú òṣèlú tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ó dà gẹ́gẹ́ bí ìyàwó olùdíje tí ó sì fẹ́ di arábìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ yìí tí ẹgbẹ́ òṣèlú yín bá ti jáwé olúborí tán ìjẹ́ kí tiẹ̀ ní àwọn àgbékalẹ̀ àti àwọn ètò tí ẹ ní fún àwọn obìnrin tí wọ́n jẹ́ akẹgbẹ́ yín tí wọ́n jẹ́ ará ìlú tí ó lè jẹ́ ètò àmì ayédèrú fún wọn? Ẹ ṣé olóòtú kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ ètò pọ̀ lóríṣiríṣi fún àwọn ará ìlú especially àwọn obìnrin bíi tèmi tá a bá wọlé kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ibi kan tá a fọkàn sí dé a máa ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó dà kí wá ní ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n ń wò yín nísìn láti lè fi pé nínú ètò ìdìbò tí ń bọ̀ kí ni nǹkan tẹ́ ní láti sọ fún wọn? Ìmọ̀ràn mi fún àwọn tó ń wò wá àtàwọn ará ìlú ni pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n dìbò kí wọ́n jáde wọ́n dìbò fún ọkọ mi Adébáyọ̀ ní ọjọ́ ìdìbò kí Ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́ k'Ọlọ́run ṣọ́ wa di ìgbà náà. Ó dà ẹ ṣé. Ẹgbẹ́ ní abẹ́ òṣèlú PMPM wọ́n bá wa tẹ̀sí. Ó dà bẹ́ẹ̀ ni ní abala èyí tí a wà lórí ètò fún títò ní níbi tí a rí mọ́ rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ arábìnrin Mojísọ́lá Adébáyọ̀. Mojísọ́lá aya Adébáyọ̀ tí ó jẹ́ ọ̀kan lára àwọn olùdíje sí ipò gómìnà nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Ẹ̀yin olólùfẹ́ wa à ń kí náà pé nínú ètò míì tí ń bọ̀ tá a tún máa mú wá ẹ kú ojú lọ́nà.
ẹ kú ọjà o ẹ kú ọjà o ṣáájú wa ṣáájú ẹjọ́ ìdìbò fún wa o ní ètò ìdìbò tó ń bọ̀ yìí ẹgbẹ́ PMP ní kẹtẹ fún o ẹ ṣe dádì o ajá máa wá o ẹ tán. dádì mi o ẹ kú ọrọ̀ ajé o ajé wá sá o PMP ní kẹ́ dìbò fún o ní létò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ẹ jọ̀ọ́ àwa ní kẹ́ tẹ̀ fún à á ṣe yín dáadáa ẹ má wọrí à á ṣe yín dáadáa kò tẹ́ bá ti fẹ́ràn là máa ṣe ẹ má wọrí ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ ṣe ajá máa wá o. salamu aleykum dádì ẹ kúṣẹ́ o ṣáájú wá dádì mi ọlọ́run máa bù síṣẹ́ yín o ẹ wò lọ́tẹ̀ ìdìbò yìí ẹgbẹ́ PMP ní kẹ́ bá wa tẹ̀ fún ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tá a sọ la máa ṣe pátápátá gbogbo nǹkan tẹ́ ń sọ là wà ń gbọ́ à ń retí ìdìbò yín ẹ jọ̀wọ́ kò sí wàhálà àwalẹ̀ lágbára lọ́hùn ẹ ṣé àdúpẹ́ salamu aleykum dadi ẹ ti dadi ṣáájú wá dadi mi o yes dadi mi ẹ jọ̀ọ́ dadi mi létò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ẹgbẹ́ PMP ní kẹ́ bá a tẹ̀ fún bẹ́ẹ̀ ni dadi mi ó ní kẹ́ bá a tẹ̀ fún àmì ẹ ṣé dadi mi o ẹ ṣé sá o. Hello, woman leader. Ẹ kúrò lẹ́ mà. Mo ti wá. Mo ti pe nọ́mbà yín ó switch off so mo ṣe ń délé gan mo ṣe ń bọ́ lẹ́nu mọ́tò báyìí ni. Àwọn èèyàn turn up dáadáa. Àdúpẹ́ mà. Ẹ tí n bá wọlé tí bá freshen up máa pè yín. All right, mà ẹ ṣé o, ẹ bá mi kí dáàdì. Yes. ACPC progress. ACPC progress. ACMP progress. Ẹ wo ẹ̀yin tèmi inú mi dùn pé mo pè yín ẹ̀tún jẹ́ mi torí tí ò bá sẹ́yìn kò sí èmi kí ló ń pè ń ṣe àmà ṣùgbọ́n ohun tí mò ń gbọ́ lọ́tún ló sì ó kọ mí lóminú lórí Honorable Fasasi nínú ẹgbẹ́ ACPP wa yìí àbí báwo la ṣe máa fàyàn kalẹ̀ tó yẹ pé àti ẹ̀ní rí respond ẹ̀ kankan rárá ṣé eléyìí ò tó ká kun mi nú báyìí. chairman ẹ̀yin nìkan kọ́ ni ọ̀rọ̀ yìí nǹkan lóminú gbogbo wa pátápátá nínú ẹgbẹ́ òṣèlú yìí ni ọ̀rọ̀ yìí nǹkan lóminú ẹ rí bí ó ṣe wá níjọ́ ta lọ sílẹ̀ ó lé wa jáde bí ajá ẹ wo chairman ó ti sú gbogbo wa báyìí o. tábà wá ní béjò bá ṣe kù la ṣe fẹ́ dáná àfàìmọ̀ ká má dáná sunlé o àbí kílẹ̀ yín rí sọ. chairman honourable ṣe wá bí ajá ó ní kí ni tiwa kí la fẹ́ ṣe kí la já mọ́ ta ni wá. orí rí aṣọ ẹ̀ ó tẹ̀ pé kí ni wá tòótọ́ bọ́ ṣé a máa wò ń ràn bẹ́ẹ̀ ni ṣé àní wá irú ọgbọ́n tá a dá fún tó fi wọlé lálàkọ́kọ́ torí tí ojú bá ti honourable ojú ti wà o. chairman mo respect yín má sọ bẹ́ẹ̀ mọ́ ọgbọ́n kí la fẹ́ dá fún ọgbọ́n kí ni kí la fẹ́ ṣe kò sí kí la fẹ́ ṣe ọgbọ́n ẹni tó wọ́pọ̀ àgbẹ̀ ajá la fẹ́ ṣe kí ni fún ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ chairman. kò tiẹ̀ kò ṣe dáadáa rárá kò ṣe dáadáa honourable ṣe dáadáa rárá. tẹ bá fẹ́ dá ọgbọ́n kò yọ wọ́n kúrò ọgbọ́n kí la fẹ́ ṣe. èmi náà rí bẹ́ẹ̀ torí tá a bá ní pé gbẹ́jọ́ bá ṣe la ṣe máa dáná ẹ̀ àfàìmọ̀ ká má dáná sunlé o. chairman honourable máa tẹ́gbẹ̀yìn. mo sọ fún yín bẹ́ẹ̀ ṣé lọ́wọ́ ta tún wà ibà. máa tẹ́ nì. bóyá ó kàn ń rò wípé bóyá àwọn èèyàn tó ń fún ní owó ládùúgbò wọn àti tá a wà lẹ́yìn ẹ̀ nílé tí a fẹ́ dá ọgbọ́n sí èmi ò lọ́wọ́ ń bẹ̀ ọ́ ẹ má bínú. youth leader àbí ṣé youth leader wa fi wálẹ̀ sórí kíní ni. ó ti fi wálẹ̀ nìyẹn o chairman ẹ wo ibi táyé bá ti tẹ̀ sí ni ó yẹ kí gbogbo wa náà tẹ̀ sí mi ò mọ
youth leader ló ti lọ àwọn abẹ́rẹ́ làwọn kù. ẹ dúró ṣé kì í ṣe pé bóyá iná ọ̀fẹ́ máa ẹ ti fẹ́ lọ jẹ́ ìyẹn ẹgbẹ́ kejì ní báyìí. alága ó ti sùn bọ́bọ́ Fàṣásí tí ẹ gbé sípò yìí orí eléyìí ti dàrú eléyìí ò mọ nǹkan tó ń ṣe ẹ gbéyàn sípò tán gbogbo nǹkan tó eléyìí tó yẹ kó ṣe fún pátì kò ṣe eléyìí tó yẹ kó ṣe fáwọn aráàlú gan tá a yàn fún kò ṣe alága kílẹ̀ ń wo wo ṣé wàá ní nǹkan tó ti ẹ̀ kọ́rọ̀ bọ́ yìí kó máa kà mí lára ní ó ti rí bíi pé òun ò nídìí wa ẹgbẹ́ ò já mọ́ nǹkan kan gbogbo kò tiẹ̀ ràn wá kò jẹ́ kí n sọ tèmi alága torí gbogbo yín wà ń bẹ̀ láti ẹjọ́ yẹ kàn tó síbẹ̀ ẹ̀ ṣe nǹkan tó yẹ kó sórí yín pé ṣá ìbọ̀lá rò pé mo ti ń rówó tí mo fi ń finance yín tí mo ń fún yín lówó láti ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe wo jẹ́ n sọ nǹkan fún ẹ sórí election eléyìí tó ń bọ̀ yìí èmi ò tó sọ́dọ̀ Fàṣásí mọ́ o bẹ́ẹ̀ bá wọn pé ẹ sì nílò kí yín lẹ́yìn kí n support yín pẹ̀lú gbogbo wọn ní èmi ò tó sọ́dọ̀ Fàṣásí mọ́ o Fàṣásí eléyìí ọjà tí ò lè pay anybody ni gbogbo àti rí i pé àníjẹ́ ń sọ ọ̀hún tí mò ń sọ ọjà eléyìí ò pé wa èmi ò tó sọ́dọ̀ Fàṣásí mọ́ gbogbo bó bá ṣe máa ṣe kó pa àwọn esco ẹnu ẹgbẹ́ bó bá ṣe máa rìn bó bá ṣe máa sọ ẹ lọ ṣe láàrin ara yín ṣùgbọ́n mi ò dúró sọ́dọ̀ Fàṣásí mọ́ nǹkan tí mo ní kí n sọ fún ẹ nìyẹn alága mi ò rojọ́ mo ti sọ tèmi fún ẹ ó dàbọ̀. adúnkí wa pé ẹ káàbọ̀ sórí ètò òṣèlú gbòde níkànnì tí a ti máa mú wá gbogbo gbà lórí ètò fún títí òní àwọn àlejò mi náà wọ́n ti ń bẹ ń kalẹ̀ Ọlárẹ̀wájú Adépọ̀jù ló kọ mi tí mò ń kí n pé ẹ káàbọ̀ sórí ètò yìí ọkọ náà kí n kọ́kọ́ máa jẹ́ kí olùdíje sípò gómìnà nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ẹ̀ tọ́jú olùdíje lábẹ́ òṣèlú PNPM kí wọ́n bá kí àwọn ará ilé. ẹ ṣeun lótú ẹ kú kalẹ̀ o níbi gbogbo tẹ́ bá ti rò wá ojú yóò ní fọ́ orúkọ tèmi ni Adébáyọ̀ Ọlálékè olùdíje sí ipò gómìnà ní abẹ́ òṣèlú PNPM. ó dáa ní báyìí náà olùdíje kejì náà ń bẹ ní apá àlàáfíà mi bí tí wọ́n jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú ACPP ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ kú kalẹ̀ gbogbo ilé ẹ kú kalẹ̀ olóòtú òbí mi wá ẹ̀sán ọ̀bùlọ́kọ orúkọ tèmi kò yí padà Honorable Fàṣásí náà lórúkọ mi tí mo jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú ACPP. ó dáa torí pé wọ́n ní tàbá débi iṣẹ́ ṣe là ń ṣe ǹjẹ́ kí ni nǹkan tí ó kọ́kọ́ fún yín ní ìgboyà pé ẹ fẹ́ jáde láti dupò láti wọlé sí ipò gómìnà àti pé tẹ́ bá wọlé gan kí làwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe gan ní pàtó. ẹ ṣeun lótú alákọ̀ọ́kọ́ kò tó fún mi ní ìgboyà ní pé mo ní ohun tí ó yẹ ohun àmúyẹ láti di gómìnà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan la ti ń gbọ́ nígboro ìyà ń jẹ àwọn aráàlú inú àwọn aráàlú ò dùn wọ́n kówó jẹ bí wọ́n kówó jẹ lọ́hùn kò síṣẹ́ àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì wọn ò rówó oṣù wọn gbà olóòtú ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín mo wà níbì kan to be precisely inú ọjà èyí láti wo táwọn èèyàn ṣe ń pariwo. ariwo kí náà ń pa. wípé ọjà ò tà torí kò sówó nígboro ni ìdí nìyẹn tí ẹgbẹ́ òṣèlú wa tàbí sọ pé láyé àbádà a máa kọyà fún ìpínlẹ̀ yìí so ìdí nìyẹn olóòtú. ó dà ọ̀nà sínétọ̀ Fàṣásí gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ nípò sínétọ̀ lọ́wọ́lọ́wọ́ tí ó ṣe pé ẹgbẹ́ òṣèlú yín ló ṣe pé ìnìgboro kí nínú tí ẹ tún rí lọ́bẹ̀ tẹ́ fi wà rọwọ́ tẹ́ fi ní pé ẹ tún lọ gẹ́gẹ́ bí ipò gómìnà àti pé nínú ipò sínétọ̀ tẹ́ ti ẹ̀ wá gan kí làwọn nǹkan tẹ́ ti gbé ṣe fárá ìlú. mo sọ lẹ́ẹ̀kan pé òbí wa ẹ̀sán mọ̀ ní tó fún mi ní ìgboyà láti sọ pé mo fẹ́ díje fún ipò gómìnà ní pé àwọn aráàlú wọ́n mọ̀ pé àwa ló tọ́ àwa ló yẹ fún ìbílẹ̀ yẹn mo ní dárúkọ wa lọ́tùn mo ní dárúkọ wa lọ́sì bẹ́ẹ̀ sì ni àríṣe láríkà oríṣiríṣi nǹkan láti gbé ṣe táwọn èèyàn sì mọ̀ ṣé wọn understand so wípé ọjọ́ ta lọ́tún ọjọ́ ta ló sì ṣe ẹni tó bá tà kó kiri lọ ẹni tó bá tà kó kiri lọ kì í ṣe gómìnà ní wàá rajà lọ́wọ́ lágbádá rẹ̀ ní wàá rajà lọ́wọ́ tàbí ṣùgbọ́n àwa máa ṣètò tiwa ṣó ti yé
a máa ṣètò tiwa àwa ló tọ́ àwa lójú orúkọ wa náà dágboro ACPP náà dágboro kò sí àní-àní àwa la ní àwa la dìbò àwa la wọlé. ó pín sọ́nà méjì tẹ́ bá lórúkọ yín náà ń dáǹgbòrò ṣé wọ́n ń dáǹgbòrò pé ẹ̀ ń ṣe dáadáa ni àbí ẹ̀ ṣe tó. ṣé mọ̀ pé ọmọ tó ń sọ ni wá a ṣe dáadáa tún ṣe kọjá dáadáa tí kẹ́lẹ́ tó bá tún kọjá dáadáa àwa náà ni a ti kọjá pé ẹgbẹ́ òṣèlú kankan fọwọ́ ìyẹpẹrẹ sì kíkan irọ́ àwa kọ́ ẹ gbọ́ kí ni ACPP ni ACPP. ó dà ẹ ń gbọ́ bí ẹni tí ó jẹ́ ojúgbà yín bí ó ṣe ń sọ̀rọ̀ nísìnyí ǹjẹ́ tẹ́yìn bá wọlé kí ni tẹ́yìn gan ní lérò ń gbà láti gbéṣe fún àwọn ará ìlú. ẹ ṣe olóòtú ṣe rí kò tí àwọn lérò láti ṣe fún aráàlú pọ̀ ṣe rí eléyìí tí wọ́n ń sọ yẹn ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ni afẹ́fẹ́ ló ń gbé lọ ṣe rí àwa tiwa a ti la oríṣiríṣi ètò kalẹ̀ láti gbé kalẹ̀ láti fi tu àwọn aráàlú lọ́kàn láti jẹ́ kọ́kọ́ wọn balẹ̀ bí ètò bíi ìtọ́jú arúgbó ìtọ́jú opó kágbà ọ̀dọ́ ṣiṣẹ́ àìmọye akọ́ṣẹ́mọṣẹ́ tó yẹ kó máa ṣiṣẹ́ gbà tí òrówó fi ra irinṣẹ́ kò lè ṣiṣẹ́ àwọn kan báyìí we have loans for them we have loans for separate sectors tá a máa ṣe kò yẹ yín omi ò gbẹ́yìn ọ̀nà wa ti bàjẹ́ olóòtú ẹ má jẹ́ ń tàn yín ọ̀nà wa ti bàjẹ́. ẹ ṣeun Senator Fasasi torí pé ẹ ti ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ ṣe ṣùgbọ́n kí ni ìmọ̀ràn yín fún àwọn ará ìlú tí ẹ fẹ́ kí wọ́n ṣe fún yín nígbà tó bá di àsìkò ètò ìdìbò. ẹ ṣe mo dúpẹ́ olóòtú ìmọ̀ràn mi kò ní yí padà ṣé ẹ rí wọ́n ti dá lógo wa mọ̀ tán bá ti tẹ́wọ́ bojú líǹkì yẹn báyìí tán gbé síbẹ̀ ACPP tọ́mọ́jáde ACPP àwọn náà gbé wa wọlé lákọ̀ọ́kọ́ kán tún gbé wa wọnú gómìnà tá a fẹ́ ìdìbò tó bọ̀ yìí kán tún gbé wa wọlé tán bá a tẹ̀ síbẹ̀ ACP and P. ó dà olùdíje ní abẹ́ òṣèlú PNP kí ni nǹkan tí ẹ ní láti sọ fún àwọn ará ìlú. ẹ ṣe olóòtú Yorùbá nínú èṣìṣì wọn ní kì í jóni lẹ́ẹ̀mejì ẹgbẹ́ PNPM oníkẹ́bámi tẹ̀ fún ẹgbẹ́ ọmọlúwàbí ẹgbẹ́ àlàáfíà ẹgbẹ́ tí ó jẹ́ kí arúgbó pẹ́ láyé ẹgbẹ́ tí mú ọ̀dọ́ tọ́jú òbí ẹ̀ ẹgbẹ́ tí ń pèsè iṣẹ́ fáwọn èèyàn. ó dáa oníkẹ́báwa tẹ̀ fún. ẹ ṣeun bẹ́ẹ̀ ni wọ́n níyàn méjì ní du ọba ẹnìkan ó jọba ẹnìkan ó jẹ̀bà ńgbọ́ bá di àsìkò náà láàtò mọ̀ bí gbogbo ẹ̀bí ó ṣe rí lórí ìkànnì nígbà tí a tún láǹfààní láti wá pàdé lẹ́yìn ìgbà tí a bá ti ṣe ètò ìdìbò tán à ń kí n pé ẹkún wòran wa Ọlárẹ̀wájú Adépọ̀jù ló kọ ire o ó dàbọ̀. ẹ kú dédé wòye ẹ̀yin èèyàn wa láti iléeṣẹ́ K on Top TV gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èní ni ọjọ́ ìdìbò àwọn èèyàn dẹ̀ sì wà ní polling unit láti máa dìbò ward 10 la wà ní polling unit 001 àwọn èèyàn wà ní ojú ìdìbò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ à ń gbọ́ pé à ń gbọ́ awuyewuye pé ìkan lára àwọn olùdíje sí ipò gómìnà wọ́n ti wà nítòsí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àwọn èèyàn náà ti péjú pésẹ̀ sí ibi ìdìbò yìí àwọn náà ti ń dìbò ní àtàárọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń lọ bẹ́ẹ̀ náà la ṣe máa igbe sí yín létí láti iléeṣẹ́ K on Top TV Àbáyọ̀mí Àlàó lórúkọ mi olùdíje sí ipò gómìnà àwọn náà ni wọ́n ń di ìbò báyìí tí wọ́n bá ti di ìbò wọn tán a máa béèrè ìbéèrè kan àbí ìbéèrè méjì ní ẹnu wọn kí a mọ nǹkan tí wọ́n ní fún àwọn ará ìlú àti ìwòye wọn fún ìdìbò tí ó ń lọ ní ọwọ́ yìí ẹ ṣé gan. ẹ kú iṣẹ́ ìlú sà orúkọ mi ni Sunday Kọ́láwọlé láti iléeṣẹ́ K on Top TV ṣàlè mọ orúkọ yín. orúkọ mi ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ Lálẹ́kẹ̀ láti ẹgbẹ́ òṣèlú PNPF. Gẹ́gẹ́ bí ìdìbò ṣe ń lọ ní ọwọ́ yìí kí ni àwọn nǹkan tí ẹ ní tí ẹ fẹ́ sọ fún àwọn ará ìlú àti pé kí ni ìwòye yín gan nípa ètò ìdìbò tó ń lọ lọ́wọ́ yìí. mo fẹ́ káwọn èèyàn lọ fọkàn balẹ̀ pẹ̀lú gbogbo kan tó ń lọ lọ́wọ́ yìí pé Ọlọ́run á gbàkóso and kan táwa ní lọ́kàn láti ṣe fún àwọn aráàlú kò yí padà torí bí ń pa àwọn aráàlú ń kígbe gbogbo kan táwọn dẹ̀ ń sọ yẹn òun làwa ti ní lọ́kàn táwa fẹ́ ṣe fún wọn táwa bá lè débẹ̀. òkè ẹ ṣe gan a sì máa rí yín bá. Hello? I'm good. Báwo ni? Ṣé o ti ń gbọ́ bó ṣe ń lọ? Mo wà pẹ̀lú news lọ́wọ́ báyìí. Àwa ní PNPM kẹ̀.
PM ti lọ ọ̀rọ̀ lẹ́la tó bá ọjọ́ kejì ní PM kí ló ó mọ tó mọ PM ní ọ̀sán a máa wọ̀rí àwa la máa jọ james jẹ́ padà kọ̀ọ̀kan wọlé sí ṣáàmà mi ló ń pè mí yìí bá mi kọ́ tẹ̀ ok ti kọ́ tẹ̀ ẹ̀ bẹ̀. Hello my chair. Yes sir. Ẹ má bínú ọjọ́. Kí lẹ wí? PMP Adébáyọ̀ kẹ̀. Adébáyọ̀ wọlé. Yé! Mo kú o tèmi tán! Owó lónù owó wọgbó yé! Thank you, my God. Thank you, Father. My darling, thank you so much. My darling, can you imagine you are sitting right away with the incumbent governor, Hey, this is dreams comes true. I'm so happy. Honestly, this dream comes true. See, gbogbo wàhálà ni mo rí o ṣe gan ni ìyàwó mi. O ṣe gan ni. Láti ìgbà tí mo ti mọ̀ ẹ́. Can't just imagine. You can imagine kí mo lè wà bí ilé governor of this state. Do you think it's easy? I have to do it for you, darling. I have to do it. If I don't do it, who will I do it for? I have to do it. Láti ìgbà tí mo ti mọ̀ ẹ́, gbogbo kókàn lọ déédéé fún mi. Kókàn imagine ibo ló fi pè ká lọ. Dubai. Oh, that's very good. Yeah. I think I love that. Come on.